Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde láti ní ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kìíní ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti ṣàtẹnumọ́ rẹ̀ pé ìgbáyégbádùn àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè yìí jẹ òun lógún. Ó gbóṣùbà káre fún àwọn ọmọ ológun fún ìgboyà, ìfọkànsìn àti bí wọ́n ṣe ń dáàbò bo òmìnira wa. Ó ní àgbékalẹ̀ ilé ìtajà ìgbàlódé iléeṣẹ́ ológun jẹ́ nǹkan àlùmọ́ọ́nì orílẹ̀‐èdè yìí tí gbogbo ọmọ Nàìjíríà yóò máa fi yangàn. Ilé-ẹjọ́ ti fi òfin de àwọn ikọ̀ alákatakítí ìlú Karawa. Ó fi òfin dè wọ́n jákèjádò orílẹ̀‐èdè yìí. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí yóò ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka àjọṣepọ̀ àti àjọsọyépọ̀ tuntun láti fún ẹ̀ka ètò ìnáwó lágbára sí i. Iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà ìyàwó igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn ìtakọ̀ngbọ̀n láàrin àwọn àtàwọn ajínigbé náà. Bílíọ̀nù 8 náírà la yà sọ́tọ̀ fún gbígbógun ti ìwà bíba dúkìá ìjọba jẹ́ àti ìfìdímúlẹ̀ ẹ̀ka iná ọba lórílẹ̀‐èdè yìí. Adélabú ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn tó ń lo ojú òpó ìkànsíra ẹni yóò ṣèpàdé pẹ̀lú àjọ Nigeria Communication Commission NCC lónìí nítorí àfikún ìdá 50 owó ìpè. Ìròyìn eré ìdárayá. Finidi George ti gba Kelechi Iheanacho nímọ̀ràn láti fi inú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla sílẹ̀ nítorí bí wọn kò ṣe ṣe dáadáa sí i. Àwọn ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.